Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ẹni tó ní ipá tó sì ní agbára, tí sì máa ń fi àṣírí ìjìnlẹ̀ hàn àwọn ènìyàn rẹ̀. Ọsàn mẹ́ta ló wà lọ́wọ́ mi yìí, má gbé kúrò. Mo fẹ́ fún ẹ láṣírí yìí, àṣírí tó lè fi bá ọdún tuntun wíjọ́, àṣírí tó lè fi bẹ Ọlọ́run fún ọdún tuntun tó ń wọ̀, tí ohun rere fi ń san ènìyàn, tí ara fi ń de ènìyàn, tí aláàánú fi ń ríyàn, tó fi ń ríyàn, tó dẹ̀ fi ń ṣèyàn lóore, tó fi jẹ́ pé gbogbo ohun téèyàn bá dáwọ́lé á máa yọrí sí rere. Ibi tó o bá wà wọ́n á máa fohun rere lò ọ́ fún ọdún tuntun. Tó bá kún díẹ̀ kí ọdún parí lèèyàn máa ń ṣiṣẹ́ yìí, tàbí oṣù àkọ́kọ́ nínú ọdún tuntun téèyàn bá wọ̀ èèyàn máa ń ṣerú iṣẹ́ yìí. Ṣùgbọ́n mo fi Ọlọ́run bẹ̀ ẹ́ lórúkọ Olúwa, tó bá ti ń wò mí, kó bá mi share rẹ̀ fún àwọn èèyàn 10 péré káwọn náà jẹ àǹfààní iṣẹ́ yìí. Kí ló bá mi wá lọ bá mi wọ́ ọsàn 3 tó pọ́n. Tó bá ti bá mi gẹ́tì ọsàn 3 yìí, gbọ́ mi dáadáa, wàá gé àwọn ọsàn yìí, wàá gé ní ọ̀nà 4, ṣùgbọ́n o ò ní gé já. Wàá bá mi bu oyin sí àárín ibi tó ti gé ọsàn yẹn, láàárín yẹn wàá bá mi bu oyin sí. Wàá bá mi ka Deuteronomy 28 verse 1 to 9 síbẹ̀ lẹ́ẹ̀kan. Wàá bá mi ka Psalm 20 sí lẹ́ẹ̀kan. Wàá dẹ̀ bá mi ka Psalm 99 sí lẹ́ẹ̀kan. Wàá bá mi fi 24 parí rẹ̀. Tó bá ti ṣe, gbìyànjú, mo bẹ̀ ẹ́ lórúkọ Olúwa. Wàá wá mú ọsàn ẹyọ kan, wàá mú ìkejì, wàá fún sínú omi tó lè tó ọ wẹ̀. Wàá wá mú ẹlẹ́ẹ̀kẹta, wàá dà ní ohun tó o fẹ́ sí. Wàá wá sọ dànù sójú ọ̀nà tí àwọn ènìyàn gbà. Gbọ́ mi, tó o bá rí ṣe, ọdún tuntun tó wọ̀ lọ yẹn á rọ ènìyàn lọ́rùn. Èèyàn á rí bá ti ṣe ń bẹ̀, á dẹ̀rọ náà gbégbà. Gbà á gbọ́, ohùn Olúwa ni, àṣírí Ọlọ́run ni, àlàáfíà. Orúkọ mi ni Wòlíì Michael Ajayi Ẹ̀rígbèmí. Fún ìwọ tó fẹ́ pè mí sórí nọ́mbà mi 081 08 77 87 41. God bless you.